gbogbo tí mo fẹ́ fún yìí mo fi Al-Qur'ani Ọlọ́run ọba búra kò lè ná ọ ní 5,000 ṣùgbọ́n ó dúpẹ́ ó sì tún pè mí pé aláàjì mo dúpẹ́ o tó o bá jẹ́ ẹni tó mọ̀ọ́re ọ̀ san oore gbogbo ẹni tọ́nà dí mọ́ egbògi mẹ́ta ẹni mo fẹ́ kẹ́ lọ ṣe láàárọ̀ kùtùkùtù àìtẹ́ ẹ bá ti jí ẹ bá ti kírun dájí tán ẹ lọ síbi tí ewé ewúro bá wà ẹ já ewé ewúro yẹn ẹ wá gún lójú ọlọ tàbí inú odó ẹ wá wá òrí tá a máa fi rárá yẹn ẹ ra òrí díẹ̀ ẹ gún mọ́ ẹ wá ọṣẹ Ghana tàbí ọṣẹ dúdú ẹ gún mọ́ tẹ́ bá ti gún ẹ kó sínú ike kan tàbí inú aṣọ kan tàbí inú igbá kan ẹ gbé pamọ́ tẹ́ bá ti fẹ́ wẹ̀ ìdájí kùtù hàì lẹ́ẹ̀ma wẹ̀ kóòrùn tó yọ ẹ wẹ̀ fún ọjọ́ 15 àbí 16 days kẹ́ ẹ wá wo ara Ọlọ́run wọ́n bá lo oògùn kì í jẹ́ àlákàlà ni ìdíwọ́ ni ẹ̀bì àgbà ni ajẹ́gùn ni àní kò lówó ewé ewúro kan nìkan àti òrí ẹ̀gún papọ̀ máa fi wẹ̀ láràárọ̀ kóòrùn tó yọ ọmọ ọpọlọ ń bẹ lẹ́yìn yẹn wọ́n á lọ wá àrígiṣẹ́gi kan àtòdìdí alákàn kan àtàrí odidi kan kó jó papọ̀ tó bá ti jó kó lọ kó kúnná dáadáa odidi àtàrí ni o àtàlákàn àtàrígiṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara rẹ̀ ní fíìrù wàá lọ kó kúnná dà sínú ògùn kan máa tọ̀ sínú àwo kan tàbí inú igbá kan tàbí inú ọmọ rí igbá kan tàbí ọmọ rí àwo kan tó mọ̀ pé tó o bá fi lélẹ̀ kò ní rí ìdíjókòó yóò máa yí sẹ́gbẹ̀ẹ́ inú irú ibẹ̀ ni wọ́n ti là ọ wàá ta ògùn yẹn sí ó dẹ pupa díẹ̀ sí ọmọ ńlá tó o bá fi kíní yẹn lẹ̀ ó rí i pé kò ní jókòó kò ní ráìmù lẹ̀lẹ̀ ó máa fi sẹ́gbẹ̀ẹ́ kan ni tó máa ń pẹ́ ọmọ rí igbá kiri ìdíjókòó gbogbo ọ̀tá rẹ̀ ìdààmú burúkú ní òde bá wọn ìwọ máa la bẹ́ẹ̀ tó bá fẹ́ máa la alẹ́ lọ dáa jù tó bá ń wẹ ọṣẹ eléwúro yẹn lójoojúmọ́ ìwọ máa láyàn lálẹ́ èyí tó wà lọ ṣe tó là lẹ́ẹ̀kan náà tó lò lẹ́ẹ̀kan náà ni wọ́n fẹ́ sọ fún ẹ wá lọ wá ẹ̀kọ́ bó o bá ti rí ẹ̀kọ́ mú ẹ̀kọ́ yẹn kúrò nínú ewé kó wá fa gbogbo orun orí rẹ ìwọ̀nba tó bá wà ń bẹ̀ fa kó sínú ewé ẹ̀kọ́ yẹn wá odidi alákànkan fi sí láńdárí pọ́n kan fi sí odidi atari kan fi sí tó bá ti fi sí tán ó wá mú ewé ẹ̀kọ́ ó ṣùrùgùdù ó pọ́n wá fi sínú agbada kó jó dáadáa kó lọ kó kúnná ẹ̀kọ́ tó yọ ọ́ lẹ́ẹ̀lẹ̀ yẹn ẹ̀yin oníbèrè àbẹ̀rẹ̀ kò dórógbó ẹ̀kọ́ tó yọ ọ́ lẹ́ẹ̀lẹ̀ yẹn ò gbọ́dọ̀ sọnù o tó bá ti wá jó tó lọ tán tó kó ti lọ gbogbo ẹni tí nǹkan rẹ̀ bá bàjẹ́ tí ń ta dúkìá rẹ̀ tọ́nà dímọ̀ tí ọmọ ẹni tí ń ṣe bóyá ìyá ẹ̀ ni bóyá ìyàwó ẹ̀ ni bóyá àwọn ọ̀rẹ́ ni bóyá kankan ni ọkàn sáré pé gbogbo nǹkan òun ń tán lójú òun ó gba 10 million ó gba 20 million ó gba 50 million kò rí nǹkan gidi tọ́ka sí ni wọ́n ń ta dúkìá rẹ̀ àdánwò dé bó bá ti wá lọ kẹ́ni yẹn tán wá dà sínú gbá alákàn odidi atari kan irun orí tó fáwọn láńdárí pọ́n kan
náà ni ó wà ní ẹ̀kọ yẹn tó jò ó sì fa atare sínú ẹ̀ odidi atare sínú ẹ̀ ó jò ń bọ̀ bá jò tán ó dà sínú igbá kan tàbí inú abọ́ kan ẹ̀kọ yẹn ló wá fọ́ ó wá da gbogbo oògùn yẹn tó ti lọ tó ti kún náà ó wá dà sí ẹ̀kún so ló mú ìgbà tó bá fẹ́ mú ọ lọ dúró sórí odó tàbí orí pátákó tàbí kó o jókòó sórí àga kan tẹ́sẹ̀ rẹ̀ ò ní kanlẹ̀ ló fi lò kó o tó lo gbogbo tó o bá sọ ní ọ̀sẹ̀ níwájú Ọlọ́run ṣùgbọ́n ìwọ náà gbọ́dọ̀ ṣaagùn sí yẹn mọ́ gbogbo tó bá ń sà sí ọ ó rí bí wọ́n ṣe máa kú ó rí bá àdánwò ṣe máa kàn wọ́n ó sì rí bá àánú Ọlọ́run ṣe wọlé bọ̀ ìṣẹ̀ǹbáyé oògùn pọ́nbélé tàn bàbá wa ni o ẹ̀kọ́ tó yọ ọ́ lẹ́yìn náà lọ́ọ́ padà fi fọ́ mu ewé ẹ̀kọ́ yẹn ó fa láǹgbà kan sí irun orí rẹ̀ tó fa ó fi sí odidi alákan ó fi sí odidi atare kan ó fi sí ó jó ó wàá fi fọ́ ẹ̀kọ́ yẹn mu èyí tí mo wí lákọ̀ọ́kọ́ yẹn àrígiṣẹ́gi kan odidi alákan kan odidi atare kan ó lọ ohun tí ó kùnà epo pupa lọ́mọ fi lámu alẹ́ lọ́mọ àlò yẹn ṣùgbọ́n yìí anytime ló lè fi fọ́ ẹ̀kọ́ mu kò ń gé àánú Ọlọ́run ọba ló ṣe ó sì rí àánú Ọlọ́run ọba gbà lọ wá ewé ewúro tó o bá ti já nídàájí ìdájí ni ọlọ́jà bí aago 6 kóòrùn tó yọ sọ̀npá ti bọ́ sínú ẹ̀rùn wá wá òrí lẹ́ẹ̀lẹ̀ gun pọ̀ mọ́ òrí wá máa wẹ̀ nídàájí tí òrí bá ti lè pọ̀ jù kò ní jẹ́ kọ́sẹ̀ yẹn ó hó o lágbára Ọlọ́run ó ṣe kò ń gé àánú Ọlọ́run gbogbo ń tẹ́ ń fẹ́ lọ́lọ́run ó ṣe fún yín ọ̀nà òní dímọ̀ yín o ẹ̀sìn nírin tí ó jù yín lọ albarkola al-Qur'an wala la hawla wala quwwata illa billahi al-azim gbogbo ẹni tẹ́ ń ṣàdúrà mú dúpẹ́ lọ́dọ̀ yín tẹ́ ń ṣàdúrà fún wa orúkọ tèmi ni TMP traditional medicine practitioner Alhaj Adi Abdulkamadin Raji nọ́mbà mi fún ìbéèrè ìkéyìí tẹ́ bá ní ẹ pè mí sórí 080 371 99363 080 371 99363. nǹkan tó ń jẹ́ nínú oògùn pọ̀ téèyàn bá dẹ̀ ní kò sóògùn ikú tí ó pa ní ń ṣẹ́wọ́ sí oògùn ń bẹ tó dájú nínú sura kan bá dà bismillahir rahmanir rahim Ọlọ́run sọ fún ànábì pé ànábì bẹ́ẹ̀ mi kì í là ọ́ min sharri man khalaqa níbi nǹkan tí ọ̀dà tó ṣe pé mi Ọlọ́run ọmọ ọba ni mo dá àti ń tó dá àti ń tí ọ̀dà ta ló dá àti ewé tó wà poisonous àti tó wà friendly ìwù ta ló dá ọba tó dá nǹkan tó ṣe bí àgbáyún ó dá nǹkan ó ṣe bí ewúro ó dá nǹkan ó ṣe bí ìrèké ó náà ló sì ṣe ń tó korò ó ṣe ó korò bí jogbo ó korò bí òrúwọ ó korò bí abèrè ta ló sọ fún ọ pé kò sóògùn à ń tara wa ni èyí tí mo kàn fẹ́ sọ fún ẹ ni wípé sọ nǹkan ṣe gbogbo nǹkan tó bá ti la páàtì ọmọ ẹ̀dá ènìyàn lọ mọ́ bá wọn lò ó èkèrè ẹ̀rìn yẹn kan náà fi ṣàṣejẹ fún ọ náà gún mọ́sẹ̀ yóò kó bá àdánwò fún ọ ní àdánwò ni ó tún kó wá bá ọ gbogbo nǹkan tó ní ní ọ̀tàn tó bá láwọn èèyàn tán láwọn wẹ ọṣẹ àwọn ṣe nǹkan kò ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ haramat tó jẹ́ nǹkan haram wọ́n lò fẹ́ lòmíì níbi ẹlòmíì tí ń sorí ibú wájú Ọlọ́run náà àwọn èèyàn ń wá ayé wàkúwà ń wá ayé ó dájú gan ẹ wò ẹ jẹ́ kí n fún yín ní àpèjúwe kan nǹkan kan bẹ tó dájú mo dájú gan téèyàn bá lọ wá ẹyọ atare kan ẹyọ kan táwọn bàbá wa bá ṣe máa ń ṣe ẹyọ atare yẹn wọ́n wàá sọ fún ẹni tó fẹ́ tán fẹ́ ṣiṣẹ́ yẹn fún pé kó lọ wá àwo tangaran funfun wá àwo tangaran yẹn plain ni o kì í ṣe ìtàn fi sandpaper bó ọ̀dà ara rẹ̀ o torí sọ ma ní ẹ lọ wá àwo funfun ọ̀pọ̀lọpọ̀ àwo tán ń tà lọ́jà náà ti fi sandpaper bó fúláwà tán lẹ̀ mọ́ tóyìnbó lẹ̀ mọ́ wọ́n wá mú ẹyọ atare kan wọ́n sọ sínú àwo yẹn wọ́n dé wọ́n ní kó máa gbé lọ ilé rẹ̀ tó bá dijọ́ kẹẹ̀ẹ́dógún kó padà wá síwọ́ lọ ń wá nǹkan tipátipá lọ fẹ́ lo ayé tipátipá agbára kan ní ń wá ni ipò kan ló fẹ́ dù ni owó kan ní ń wá ni
ẹyọ atare náà sọ sínú àwo yẹn wọ́n ní wọ́n máa gbé lọ tó bá di ọjọ́ kẹẹ̀ẹ́dógún kó gbé padà wá tó bá máa di ọjọ́ kẹẹ̀ẹ́dógún tó gbé padà 16 days ló máa di 16 days ọjọ́ mẹ́rìndínlógún tó gbé padà wá atare yẹn ẹyọ kan yóò ti change yóò ti tó odidi atare ńlá gbàǹgbà. Allahu Akbar. Tán bá tún ti sí ìwò tán sọ tí wọ́n sọ sí tán wọ́n tún dé padà wọ́n nìkan máa gbé lọ tó bá tún di ọjọ́ mẹ́rìndínlógún mi kò tún gbé padà. Mo wà kú wa o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń dà fún ọ tó ń dà jẹ inú ìjẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ogun mọ́ o torí ẹni tó fẹ́ ṣiṣẹ́ fún ọ ti mọ̀ pé tóun ò bá ń ṣiṣẹ́ gidi tó gbáná mú kóun ṣe fún ọ òpùrọ́ ló pè wọn òun náà wàá ṣiṣẹ́ gbóná fún ọ. Iṣẹ́ wo la bá débi pé à ń kí ọ̀bẹ bọná ńgbọ́ ọ̀bẹ bá wá pọ́n tán tó ti pupa tọ́bẹ pọ́n tán láà máa fi du ẹran ṣé yẹn lè wẹ́rú ọṣẹ yẹn kó má rí bànújẹ́ nítorí bá fẹ́ ṣe nǹkan tó bá jẹ mọ́ halal wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lèèyàn fi là wẹ́rẹ́wẹ́rẹ́ lèèyàn máa ń dolówó. Náà wọ́n wàá sọ fẹ́ni yẹn wípé sórí ẹyọ atare kan ló ti dàgbà ló ti tóbi tó odidi atare ńlá yìí o máa gbé àwo yìí lọ tó bá di ọjọ́ mẹ́rìndínlógún mi 16 days kó gbé padà wá tó bá máa gbé padà ní ọjọ́ mẹ́rìndínlógún mi ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi yóò ti di ẹyin díẹ̀ yóò ti tóbi tó ẹyin díẹ̀ gẹ́lẹ́ yóò ti fọ́ yóò ti sán tẹ́ẹ̀tì mọ̀ pé nǹkan kan fẹ́ yọrí jáde ń bẹ̀ nǹkan tó lè yọrí jáde ó lè jẹ́ bí ọmọ ẹyẹ ó lè jẹ́ bí orí ọmọ adìẹ kìnìyàn yóò yọ jáde kúrò nínú ẹyin yẹn yóò máa gún yẹn nígbà bá yá yóò fẹ́ fò bó o ṣe lo àpèjúwe tí mò ń ṣe fún ẹ yìí ni wípé bó o ṣe lo ẹyọ atare kan yẹn tó bá ṣe pé inú rẹ ló wà bẹ́ẹ̀ náà ni ó ṣe develop tí ó tó odidi atare bẹ́ẹ̀ náà ni ó ṣe develop tí ó tó ẹyin adìẹ kan bẹ́ẹ̀ náà lẹ́yìn adìẹ yẹn ó ṣe sán nínú rẹ ńgbà ọba gún yẹ̀ẹ́ tó fẹ́ fò lọ́lọ́jọ́ dé ó lè ti lówó kọ̀ wá níjọ́ òdúró náà nǹkan tó sì fílẹ̀ náà ò ní pẹ́ tí ì bàjẹ́ la fi ń sọ fún yín pé ẹ má wá tó bá lágbára jù wẹ́rẹ́wẹ́rẹ́ ní ká ẹ máa ṣe ẹni fọjọ́ ọlọ́jọ́ lọ albarkola alukur'an ẹ sì ní pàdé ẹni tí ó bá ti yín jẹ́ ẹ má torí bílù ṣe le wala yajrimannakum sani'anu qawmin alla ta'dilu ẹ má jẹ́ kí sísí àwọn èèyàn kan kó mú ikọ̀ lọ́lọ́run ẹ̀yẹ ṣàmọ̀ sí ti yín lọ síwájú ọlọ́run ẹ̀yẹ máa sí ti yín lọ kì í ṣe ìrun nìkan náà láàkì tá a fi wàlìjánná iṣẹ́ rí táàmù àwàlìjánná pọ̀ níwájú ọlọ́run ọlọ́run àti sọ fún ànábì nípẹ̀lẹ̀ ọ̀rọ̀ ní Quran chapter 2 verse 177 ọlọ́run ní rànẹ́bì wọ́n wulẹ̀ dára rẹ láàmú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní ntẹ́yẹsì tẹ́ fi wàlìjánná pọ̀ o ọlọ́run ní la tanalul birra hatta tunfiqu mimman tuhibbun ẹnìkan ò lè rí nǹkan kan la tanalul birra hatta tunfiqu mimman tuhibbun ẹnìkan ò lè rí nǹkan kan lọ́dọ̀ èmi ọlọ́run àfi kó náà ná sójú ọ̀nà tèmi náà bí ìdíwọ̀n náà bá ní máa fi ṣe sàárà fáwọn èèyàn owó ló ní ni máa fi ṣe sàárà fáwọn èèyàn gbogbo ntọ́lọ́run bá ṣe fún ọ fi ṣe sàárà bó bá ṣàgbára náà ló ní fi ṣe sàárà o ọlọ́run ṣe dáadáa pẹ̀lú yín 08037199363 assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu ó dàbọ̀.